Islam ò tí jókòó sára wọn àwọn tí ìmánì jókòó sára wọn ẹ bá ẹ̀mí wọn jagun ẹ̀mí yẹn ẹ máa wá bẹ́ẹ̀ ṣe dààmú ẹ̀mí wọn tẹ́ fi fọ́ lóhùn ha ẹ̀mí yẹn òun ni jihadul nafsi tó nígbà tí ọ̀rọ̀ à ń lò dà à ń lò nǹkan kàtà ànábì ní kó bí dàkọ ẹ má aṣojú fúnfẹ́ agunmáde ha wọn kálukú ti dàbọ̀ náà kọ lò dà máa ó kú ká máa wá bá ti ja ẹ̀mí lógun inú pé àwa ń wá bá ti ja ẹ̀mí lógun yìí pẹ̀lú àmánà tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ pé ẹ̀mí wọn ni ẹja lógun ẹ má jẹ́ ẹ̀mí yẹn ọbọ̀ ẹ̀mí yẹn ọgbọ́dọ̀ bọ́ o ẹni pé ẹ pé ẹ̀mí òun wá sójú ọ̀nà àwọn ọlọ́run làwọn kan àwọn Súfì làwọn ń ṣiṣẹ́ wọn àwa la wà lọ́ndà mujahadatun nafs àwa la dúró lójú ọ̀nà ẹ̀mí bá ti máa kó ẹ̀mí àwọn yẹn wá àwọn tó wá jára wa tán láwọn Súfì àṣírójú ọ̀nà àwọn làwọn tẹ́ẹ̀rí tí wọ́n ń lọ lè pa èèyàn tí wọ́n ń dáná sun ní ìlú ònà ní Sókótó àwọn tí wọ́n ní ẹ̀yìn bàbá yìí tán lẹ̀ sí lójú ọ̀nà tán ní anabisasala anabi ní kíní kan Sókótó tí ó fò òtí kíní kan gbàwó ẹrọgbà tí ó ṣe kíní kan ẹ má kúnlẹ̀ má anabisasala anabi ní ẹbí kábíyèjì jẹun anabisasala anabi ní ẹ má ṣe báyìí àwọn tí wọ́n ń dààmú yín tí wọ́n tó ń dààmú wa tí wọ́n lẹ́yìn òsì lójú ọ̀nà mọ́ tán ní àwọn bẹ́ gba mọ́sálásí lọ́wọ́ tí yín mọ́sálásí súnà làwọn ń bẹ́ tí wọ́n bá wá gba mọ́sálásí lọ́wọ́ wa ṣé wọ́n ṣe máa dáná sun àwọn èèyàn náà ni lẹ́ni wípé ẹnìkan tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n ní kí ló ṣe wọ́n ló bú ànábì. ó bú ànábì tí ẹni tó bá ti wá bú ànábì ti wá jẹ̀bi pípa kọjẹ̀bi ẹ̀ torí pé ẹni tó bú ànábì yìí ẹni yẹn èyí ṣe ẹlẹ́sìn mùsùlùmí kọ̀mánù ẹ̀yin lẹ́wàá fi hàn ẹ wà lọ́dọ̀ rẹ̀ lẹ́wàá já hádà ẹ̀mí rẹ̀ ẹ̀mí ẹ̀ lẹ́wàá bá jagun ẹ wàá fa ànábì hàn ẹ jọ fa bàbá tó lóun ọgbà ẹ tún bá fa ẹ kò tí àwọn nǹkan fún bil hikma wal maw'izatil hasana wajadilhum billati hiya ahsan. Dabati wa ṣe bẹ́ẹ̀ ohun tó bú ànábì náà padà wá túbá. Mo mú kinní kan lánàá tó máa ká gbé fún mi. Odidi pásítọ̀ ni ó ní lẹ́kọ̀ọ́ ọ̀dàkọ̀ àdúgbò ẹ̀ lẹ́kọ̀ọ́ pásítọ̀ ni wá di mùsùlùmí. Ó ní ẹnìkankan kó fi wọnú Islam. Ó ní kèésì ẹnìkan ló mú wọnú Islam. Ó ní Ọlọ́run fún rẹ̀ ló invite wọn wá báwo ló ti invite wọn ó ní òun ní chọ́ọ̀chì òun máa lajú afọ́jú kò sára tó wọn yìí dáhùn chọ́ọ̀chì wọn àdúrà ń gbà òun sì ní àwọn àgùntàn tó lé ní 3,000 ìmáà ń bí gbé a kí tó ń sin àgùntàn ni wọ́n láwọn èèyàn ni wọ́n ń pè lágùntàn onítọ̀ sáwọn èèyàn lágùntàn wọn ní àgùntàn wọn ní tọ́ ọ́ lóun láwọn àgùntàn tó ní 3,000 kí 3,000 yẹn máa tẹ̀lé odi pásítọ̀ kan ó níbi tó wọn máa wá páàkì mọ́tò sí ẹ wò bàtọ́ lọ́n fẹ́ fi mọ̀nà ó lóun wá ọ ajẹ́wájú mọ́sálásí wọ́n máa bá kìbá tóun sí kóun tó lọ bí tóun lọ wọ́n máa wá ṣàdúrà tóun bá pàkì mọ́tò tóun bá ra àwọn jẹ̀mọ́ mọ́sálásí tí wọ́n ń kírun lọ́wọ́ wọ́n máa wá ṣàdúrà pé Olúwa fi wọ́n mọ̀nà o àwọn eléyìí ò mọ̀nà ni ń ṣàdúrà fún àwọn tí ń bẹnu mọ́sálásí wípé wọn ò mọ̀nà Ọlọ́run fi wọ́n mọ̀nà ó ní àṣì ara àwọn lòun ń ṣàdúrà fún àsóhun gẹ́gẹ́ lọ̀rọ̀ yẹn ń ṣe lélẹ́rí ó ní báwọn tí wọ́n ń ṣàdúrà náà níjọ́ tó lọ́wọ́ wọn fẹ́ dá wọ́n fẹ́ invite wọn ní ẹ̀sìn Islam ẹ wo Ọlọ́run ṣe ṣiṣẹ́ tiẹ̀ fún rẹ̀ ẹ wà àwọn èèyàn ṣe ṣiṣẹ́ tiwa Ọlọ́run ọmọ kọ́pa torí pé kò ṣe tó kò ṣe Islam ọ ní òun wá wà nulẹ̀ òun wá pẹ́ nìkan kọ́ wá bá òun install satellite ọ wá install satellite yìí tán gbà tó install rẹ̀ ọ wá kọjú satellite òun sí gábàsì ibi tí wọ́n ti kírun ṣe máa gbé gbogbo satellite ayé gábàsì ni gbogbo ẹ̀ dájú kọ ibẹ̀ nẹ́tíwọ̀kì wà. Àwọn òyìnbó tí wọ́n lọ install satellite sókè ọ̀kankan Baytullahil Haram gábàsì táwa mùsùlùmí dájú kọ ní satellite wà tó bá yẹ yíjú kúrò níbi tá à ń dájú kọ kí wọn kò ní mú nǹkan kan wá mọ́. Ibẹ̀ lọ́lọ́run fi ṣèdodo gbogbo ayé gbogbo àgbáńlá ayé ọ̀kankan Baytullahil Haram Kaaba ni ibẹ̀ ni sẹ́ńtà gbogbo àgbáńlá ayé pátá. Ibẹ̀ náà sì ni ọ̀kankan Baytul Ma'mur Al-Baytul Ma'mur tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tí ń pàṣẹ lọ́hùn ọ̀kankan bẹ̀ iná ni Kaaba ń lẹ̀ẹ́lẹ̀ Kaaba ń jẹ́ ti ibẹ̀ ńlẹ̀ Baytul Ma'mur ń jẹ́ ti ẹ̀ lókè ọ̀kankan kan náà ni. Bí tọ́lọ́run ti ń ṣètò gbogbo ayé ibẹ̀ wá ní àwọn ìyìnbó wa lọ lè orí sátáláìtì wọ́n mọ bí wọ́n ti ṣe tó fi já sí pọ̀ kankan Kaaba náà ni wọ́n ti tájẹ́tì kò sí bọ́ọ̀lù ọ̀hún ó ṣe máa bọ́ọ̀lù ọ̀hún ó ṣe máa pàṣẹ tí ò ní máa dárí gbogbo nǹkan tòun tí wọ́n ṣe wá yìn sókè tọ́jẹ́ pọ̀ kankan Kaaba lọ́wọ́ àwọn sátáláìtì ọ̀wá rí ntọ́lọ́hún ṣe
أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. Naam, ó nígbà tó wá yé bí òun wá ní ibo ló dájú kọ wọn nínú Káàbà táwọn mùsùlùmí tí kírun ni. Ó ní òun ọgbà tí àwọn mùsùlùmí òun ọgbà tẹ̀sí wọn. Ó dájú ẹ̀kọ́ ọ̀dọ̀ Jésù ní Jerusalem. Tẹ́mà pé Jerusalem sì là kọ́kọ́ bí táwa kọ́kọ́ ń dájú kọ tá nábì kọ́kọ́ dájú kọ Mádínà títí sí lọ́wọ́. Bàtàǹbà nábì ṣe ẹ̀yẹ pé kò ní bómi jọ́ dájú kọ àgọ́dọ̀ wa. Lọ́lọ́run sọ pé kọ́dínàrà taqalluba wajhika fis sama walanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-masjidil haram wa aitu man kuntum fawallu wujuhakum. Ndọ́lọ́run ti pa wá láṣẹ nù. Ó wá jẹ́ pé bẹ́ẹ̀ lọ́wọ́ dájú. Ṣé nígbà wọ́n yí sí ọ̀kankan ti Jerusalem gbogbo ẹ̀ bá lọ kọ̀ bá rí nǹkan kan mọ́. Ó ní ajẹ́ pé ọ̀dọ̀ àwọn mùsùlùmí yìí nẹ́tíwọ̀kì wà. Ó lóun mú yẹn lọ́wọ́ kó tó di kó òun wá lọ sí Jerusalem gan. Wọ́n wá rí wípé kò sí nǹkan kan níbẹ̀. Ètè ń bẹ lọ́dọ̀ mùsùlùmí òun náà ní bẹ́ẹ̀ masalasi bẹ́ẹ̀. Ó lóun dẹ̀ ń gbọ́ tí wọ́n ń pèrò tó wọ̀n mọ́bi tí wọ́n ti pè. Ó wá sọ gbogbo ẹnu tó wọ́n fi di mùsùlùmí nù. Ẹ̀wọ̀n Ọlọ́run ṣe fi mànà fún rẹ̀. Ayyuhal lazina amanu. Káwa mú ìyàn torí gbogbo ànábì. Káwa èyí tí wọ́n ṣe ni lóye táwọn mùsùlùmí ṣe ni eré burúkú pátápátá ni. Àwọn tó dẹ̀ ṣe láwọn tó ṣe kínní yẹn wọ́n lè rú láwọn ajú Ọlọ́run. Torí pé ẹ̀mí kan ni wọ́n pa yẹn kò sí ìdájọ́ kan fún wọn kọjá fún àwọn náà padà. Ẹni ó bú Ọlọ́run gan Ọlọ́run ni wọ́n pa. Àyíbẹ̀kọ́ ni ẹni ó bú Ọlọ́run. Ànábì Muhammad tá à ń sọ yìí gan wọ́n bú ànábì lójú ẹ̀. Wọ́n bú lójú ara rẹ̀ báyìí ànábì ó sì wí nǹkan kan. Ọ̀dà ẹni tẹ́ ń sọ wípé wọ́n bú ló fi pa yìí. Wọ́n lẹ̀ ẹ́ lóko ní Maka ló fi lọ sí Tọ́ìf. Wọ́n dé Tọ́ìf wọ́n tún bẹ̀rẹ̀ sí ilẹ̀ ẹ́ lóko ń bẹ̀. Kàkà kọ́ wá sépèlé wọn. Allahumma inni asku ilayka da'fa quwwati wa qillata 'ilati wa hawani 'ala an-nas ya arhamar rahimin. Ila man takiluni ila aduwwin ba'idin yatajahamu aw ila sadiqin ملكته أمري إن لم يكن بك علي غضب ولا هبال غير أن عافيتك هي عوزعي أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات وصلوا عليه أمر الدنيا والآخرة من أن يذل بي غضبك أو يحل بي سخطك لك العتبى حتى ترضى. إذا النبي وين جنان أيها الذين آمنوا لا تخونوا الله والرسول. gbọ́dọ̀ pé àmánà Ọlọ́run yìí lẹ̀. أماناتكم وأنتم تعلمون. Ló fi já sí wípé àmánà yẹn lànàbì fi wá kú òun bẹ́ẹ̀. Gbogbo àwọn tá nàbì rí ní pírọ́blẹ́mù lọ́dọ̀ àwọn Quraysh. Allahumma hadi qawmi fa innahum la ya'lamun. Ọlọ́run wọn àmọ́ tí wọ́n ń ṣe ni o má pa wọn o bá ń fọ̀nà màwọn ni. Ànábì ọ̀fẹ́ kí àwọn tí wọ́n bú òun nítorí Ọlọ́run ó kú. Wọ́n fẹ́ kí wọ́n padà mọ ẹnu tí wọ́n fi bú òun kọ́ padà fi yìn òun padà. Ẹ wá wo fọ́tò tí Ìsìlámù gbé wá lára Ànábì. Ẹ wò yìí tí àwọn tí wọ́n àwọn anégoṣú náà násùnásù. Ẹ wo tí àwọn gbé wá fún wa lónìí. Bó ti yàtọ̀ síta Ànábì Muhammad. Sùúrà yẹn yàtọ̀ síbà Ànábì ti rí. Ìgbà tí Ànábì pín owó kan dúkìá kan nǹkan ogun ni Ànábì wá pín fáwọn sàábì. Wọ́n wá pín ẹnìkan wá ń bẹ Lárúbáwá oko kan àrábí àbíkílẹ̀ ẹ̀ pé Lárúbáwá yẹn ìwọ̀n ń sọ fẹ́nìkan Ànábì wá ń gbọ́. Ó ní kìsìmẹ́tùn máa urida biha wajhullah. Ń sọ fẹ́nìkan ó ní à kìsìmẹ́tùn máa urida biha wajhullah. Ó ní ẹ̀ nígbà tó pé ó sojú ìsájú ni. Ó ti yẹ wà kò fi wójú rí Ọlọ́run ọkà fi ṣe kárí mi ni. Kí ọmọ sọ pé Ànábì pín nǹkan fáwọn nítorí kárí mi. Kí ọmọ alá Ànábì sojú ìsájú. Sẹ́ni bó ti wí ni ojú Ànábì ti change lẹ́ẹ̀kan náà. Tọ́jà bí ká Ànábì ọbẹ̀ eré ẹ̀. Àwọn sàábé wa ń wo kí Ànábì ó ṣe kọ́kọ́ àwọn aláṣẹ fún ọsọ eré ẹ̀ kalẹ̀. Ànábì ní rahimallahu akhi Musa ìta Ànábì wí nù. Laqad udiya aksara min hadha fasabara. Ó ní Ànábì ní Ọlọ́run kọ́ bá ń kí ọmọ yára mi Musa.
ìmọ̀ tí wọ́n hàn àti nira tó fi mú ó ju yìí tí wọ́n wí yìí lọ Musa sì ṣe sùúrù èmi náà jọ Musa yìí ṣe sùúrù. ìbọn wo ló bí ọ̀rọ̀ Jésù wípé ìta kọ níbi ibi tànàbì Musa ibi sùúrù ti Musa anna nafsa bin nafs wal husnu bil husn wal zinna bil zinn wal ayna bil ayn. ìgbà tí ó di tànàbì yìí sá ànàbì yìí sá ní rárá òun ò lo ti ọmọ ìyá àwọn Musa tòun ni pé tí wọ́n bá gbá ọ létí ọ̀tún tó kọ òsì. Isa anabi Musa àwọn ní tábà fún ọ lẹ́sẹ̀ fún padà tábà gbá ọ létí gbá padà nígbà Isa ni a tí wọ́n bá gbá ọ létí ọ̀tún tó kọ òsì tí wọ́n bá gba aṣọ lára rẹ̀ tí wọ́n bọ́ sọ lọ́rùn rẹ̀ anabi Isa ni bọ́sọ̀kòtò fún kọ́mọ lè wọ̀ tí aṣọ lọ́gbà kọ̀ gbà sọ̀kòtò wà wọlé ọ bọ́sọ̀kòtò wọ́n fẹ́ lò ní ìgbà máa lè wọ̀ sẹ́ẹ̀ máa fi sùúrù ọ̀tọ̀ síbẹ̀ tọ́gbà tó lọ́dọ̀ anabi Muhammad náà ò lo ti Musa òun òwúlẹ̀ wípé wọ́n gbá létí ọ̀tún kọ tí ó sì bẹ́yàn bá ti wù òmùgọ̀ sí Allahumma ahdi qawmi fa innahum níbo láti rí ká dáná sun ẹni tó bú ànábì sẹ́rí àwọn olóògbé yẹn wá tẹ́nìkan di mùsùlùmí tó jẹ́ òyìnbó ó di mùsùlùmí tán lẹ́yìn ọdún kejì tó di mùsùlùmí ó wá rí àwọn àádá mùsùlùmí ó rí ìwà wa ó rí pé ìwà mùsùlùmí ló burú jù ní gbogbo ayé ó ti wọnú ìsìlámù tán ó wá rí ìwà mùsùlùmí kí wọ́n pààyàn lónìí pààyàn lọ́la ẹ̀jẹ̀ lẹ̀ lónìí kẹ́nìkan ó tún Allahu akbar lérí pé wọ́n fẹ́ dúnyà yé ni wọ́n pa ẹnìkan ọkùnrin ó wá sọ̀rọ̀ òun lè bó àwọn àfa alágbáwá tù ó wá pé alhamdulillahi alladhi ja'alani an a'rifa al-islam qabla an a'rifa al-muslimin. àwọn olóhùn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ní kó wọn mọ ìsìlámù kó wọn tó mọ mùsùlùmí tó bá yẹ pé àwọn mùsùlùmí lòun bá kọ́ mọ̀ kó wọn tó mọ ìsìlámù ni wọn ní sẹ́sẹ̀ ìsìlámù torí ẹ̀sìn yẹn dá àmọ́ àwọn tí ń ṣe èèyàn burúkú ni wọ́n. àwa mùsùlùmí là dájú gbogbo ayé àwa là ń rún jù ní gbogbo ayé tọ́ba ní ta lọ́pàá yẹn jù láyé lónìí mùsùlùmí lọ́pàá yẹn jù. àwọn tí wọ́n ń ṣe bíi súra ìsìlámù ni wọ́n fi ń ṣe bọ́ àwọn yẹn gángan ni ọ̀tá ìsìlámù. àwa lọ̀tá ìsìlámù nísìnyí àbáwọn tí wọ́n ń pè wá ní kèfèrí táwọn sì ń pa èèyàn àbáwọn bàbá wa tọ́já sí wípé ẹni tí ò kírun wọ́n máa lọ lè bá ń lé wọ́n máa ṣàdúrà fún kírísítẹ́nì ni wọ́n máa ṣàdúrà fún kébì wọ́n bá ń sà wọ́n wà ní Allahumma ij'alhu musliman ọlọ́run bá fi núrù ìsìlámù sára rẹ̀ kọ́dà débi pé tí kírísítẹ́nì bá sálámà sí àwọn bàbá wa kan bẹ ọlọ́run bá wa kí wọn nú àwọn àgbàlagbà kírísítẹ́nì kan wà ń bẹ lọ́dọ̀ wa gbà náà tọ́ba ní àfa sàlámà alaykum àfa àbọ̀ ni wa alaykal islam isa tó fi ní wa alayka salam wa ni wa alayka al-islam wa ama tuma ti wí ọ ni tẹbi wa alayka salam lẹ ma wí ilé ìjọ àtòkè ní islam mo wá sọ fún mo ní tí wọ́n wí ni pé islam dọwọ́ ni kò bá wá sí ọ ni òun ò lè ṣe islam inú alibarika wọlé àwọn àgbàlagbà bàbá yìí náà lọ padà wẹ̀. ayyuhal ladhina amanu àwọn lọ padà wẹ̀ ní 1993. وتخونوا أماناتكم وأنتم تعلمون. bàbá àmọ́ wá gbọ̀rọ̀ ẹni tá à ń wúyi padà kú sínú ìsìlámù ni. nínú ìsìlámù ló kú sí gbogbo àwọn ẹ̀rọ padà di mùsùlùmí. tó àmánà ọlọ́run ni ká ja ẹ̀mí àwọn èèyàn ká yìí ń bá jà àwọn èèyàn wá sínú ìsìlámù kò sínú àmánà ọlọ́run ká pa àwọn tí ká pa wọn ẹ má pa wọn ẹ gbìyànjú bó ni wọ́n ti wọlé ẹni tí wọ́n ló bú ànábì yìí wọ́n ní pílátífọ̀mù kan ló ti bú. kódà kó mú kí n lọ́kọ́ wà ní social media kó bẹ̀rẹ̀ sí bú ànábì ẹ wá wá lọ ẹ fi hàn kọ́ mánu kọ́ mẹ́ni tí wọ́n ń pè láànábì yẹn nu búṣẹ́rì bẹ́ẹ̀ ni búṣẹ́rì ó bú ànábì ó padà yín káàbù ní Zuhairi ńkọ́ òun náà bú ànábì ó padà yín ànábì irú èyí wọ́n ṣe àmánà ẹni tí wọ́n bá ti wá lámánà ẹ̀yọ́ ń tọ̀ ń kú ọ̀nà mùmínì gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń gbà yàn kí torí pẹ̀lú ismul islam yẹn wàláhì wọ́n yé ṣe mùmínì kọ́dà wọ́n yé ṣe mùsùlùmí wọ́n yé sálẹ̀ wọ́n mà nàbì àwa làlẹ̀ wọ́n mà nàbì. tó ọwọ́ níjọ wọn kọ́ bẹ̀rẹ̀ wọn kọ́ hánà ní àwọn náà haram kéde kan báyìí ní sọfẹ́ máa pààyàn nísì tí a máa pín Sókótó nù àbí iná yẹn ó ṣẹlẹ̀ báwọn bá a bá tètè múra nílẹ̀ Yorùbá wọn yà yìí yọ padà dọ́dọ̀ tiwa náà torí gbogbo àǹjájà ńléwé gẹ́gẹ́ kan ọmọ àgọ́ òfòrí ọ̀pọ̀ òsè gẹ́gẹ́ kan kò sí ń tọ́fà kọjá àtàṣà dúdú àwọn èèyàn wa tẹ́bà àǹjájà ńléwé yìí pé torí wọn òfòrí ọ̀kan ṣẹlẹ̀ lọ́fà ní ìjàgbó àbí lọ́kọ̀ ẹ̀ níbẹ̀ yẹn jọ yẹn wọ́n sọ ń bi wá sí níbi tí mo lọ ní kẹwọn wípé mùsùlùmí tá a bá tu désàlẹ̀
mùsùlùmí òun ló ní pírọ́blẹ̀mù kìíní yẹn torí wípé tàṣádùdù wa ti pọ̀ jù gbogbo tí ò lẹ̀ mẹ́sìn òun láàmú mẹ́sìn làwọn tọ́lọ́ mọ̀ wá ní ẹ̀sìn yìí tí ó ti le jù Jésù tiwa ó fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àbí kó ronúpìwàdà àwa ní ànábì tiwa ó fẹ́ ká pa ẹlẹ́ṣẹ̀ ẹ wo méjèèjì síra wọn ẹnìkan ní Olúwa ó fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àbí kó ronúpìwàdà ìwọ̀n wá bí ó ti ronúpìwàdà ìwà wa ní ẹni bá ti ṣẹ̀ kápá ṣé ọ̀dọ́ ta làwọn yóò lọ́nu méjì ṣérú èyí tí wọ́n pa èèyàn lè ṣe ṣé Islam lè wu ara wọn ṣe kò lè wu ara wọn ṣe ànábì nígbà tí ń sìn lọ nígbà ànábì sọ fún wa ní pé yẹziru wala tu'asiru ẹ̀dẹ̀ wọn lára ni ẹ má fara ni wọn o wa bashiru wala tunabiru ẹ invite wọn pẹ̀lú ẹlẹ̀ wala tunabiru ẹ má lé wọn kó nu ẹ̀sìn wọn bẹ̀rẹ̀ sí lé àwọn èèyàn látara kí ni kò sí àmánà.